gbogbo ìṣòro ayé yìí ni yóò di ṣíṣe. tẹ̀bí bí lè sọ fún wa wípé Kristẹni má ti wá sí mi torí ní àárín ọ̀tá ni ó wà. Ẹ jẹ́ ká múra sí àrò àti àdúrà tá à ń ṣe lọ́wọ́ kí ogun ìdílé àti ogun àtìta kó má bàa borí wa. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun alàgbà. Ẹ ṣeun dúpẹ́. Àlàáfíà fún yín. Màá tún máa padà yọjú sí ẹ ṣeun dúpẹ́. Ẹ má gbàgbé o. Àlàáfíà fún yín. Kò ṣe ológo. Lórí gbogbo báyìí wà pàtàkì rẹ̀ gbogbo nǹkan tó ń kọ́ ẹ̀ kò stọ́ sí brain rárá kò stọ́ sí brain question paper ti le jù ó ti le jù. Ayọ̀ kódà Ayọ̀ ṣé o mọ̀ wọ́n ṣẹlẹ̀ o ò fọkàn sí nǹkan tó ń ṣe ni tó bá fọkàn sí nǹkan tó ń kọ́ wa ní class mi rí nǹkan tó ń kọ́ wa tó lé náà o ò fọkàn sí ni ṣó yẹ tó bá fọkàn sí wàá mọ everything tó ń kọ́ wa and beside Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní ìgbà èwe là ń búra ìgbà tó yẹ ta ní dedication yìí rè ìgbà tó yẹ kó fọkàn sí rè títa bá dàgbà la ṣe máa sọ pé a ṣe fẹ́ máa kàwé ni gbìyànjú ṣó yẹ fọkàn sí. kì í ṣe pé mi náà kì í kàwé ṣùgbọ́n ọpọlọ mi ò gbé láti kà tí n bá ka péjì kan báyìí in fact péjì àti máa ro mí. in fact you put more effort ṣó yẹ. ẹ wọ́n ní ká máa lọ báyìí sí. jí ká máa lọ sí ibi tó lọ ibi tó wà. Bùsáyọ̀, mọ́mí dé àlá ẹ̀kọ́ aṣọ ìkúrò nílé láàárẹ̀. Kí ló bá dínà aṣọ tí mo? Ó fi ìpàṣọ ìwà òkè tó nìyẹn. Kò sí nǹkan tó bá nínú aṣọ tó wọ̀ ìkẹ́ ẹ̀, ó rẹ́ ni kí ló bá dínà ẹ̀. Mo ò lè blame wọn tẹ̀. Gbàtẹ́ pé irú ròhùn bòrò ẹ̀yin méjèèjì, wọ aṣọ tó wọ̀ kó wọ aṣọ tó ń wọ̀. Kí ló fi yàtọ̀ síra wọn? Kí ni tiẹ̀ pẹ̀lú yẹn? Wẹ́ẹ́ ṣáà mi ò lè blame ẹgbà tó sọjí. Nǹkan tó wà invoke táwọn girls wọ̀ ń sin ni ẹ̀ so kò sí nǹkan tó bá dínú nǹkan tí mo. Adúpẹ́ táwọn ò sọjí irú ẹ̀yin tẹ́ sọjí báyìí tẹ́ ń dírẹ́sì báyìí ẹ máa fún àwọn ọkùnrin burúkú àwọn bad boys yẹn láàyè kan fi lè rẹ́pù yín. Ọlọ́run ní jẹ́ káwọn pàdé irú wọn. Àmín o Ọlọ́run ní jẹ́ káwọn pàdé wọn. Ó tọ́jú súnmọ́. Bùsáyọ̀ ó ṣe dídé Bùsáyọ̀ dídé Bùsáyọ̀. Ó tọ́jú súnmọ́. Bùsáyọ̀ Bùsáyọ̀ ṣé pé kí ni ìṣe ìṣe Bùsáyọ̀ Bùsáyọ̀. Ó tọ́jú súnmọ́. Ó tọ́jú súnmọ́. Ó tọ́jú súnmọ́. Ọ̀rọ̀ ilé ayé mi o. Ó tọ́jú súnmọ́. Ó tọ́jú súnmọ́. Àìsàn yìí ò yé mi rárá. Ó tọ́jú súnmọ́. Àìsàn tí ó gbóògùn kọ́lùwà má fi ṣe ni. Àìsàn tí yóò ka ìyá láyé kọ́lùwà má fi ṣe ni. Àìsàn tí yóò ka bàbá o kọ́lùwà má fi ṣe ni. Ẹni tí máa ṣe tó máa fa àìsàn ṣe mí o kọ́lùwà má fi ṣe ni. Ẹni tá a ó ṣe tí kò ní ní o kọ́lùwà má fi ṣe ni. Ó tọ́jú súnmọ́. Ó tọ́jú súnmọ́. Kí ló ṣẹlẹ̀ sára? Kí ló dé? Kí ni tó máa ń ṣe yẹn tún ti dé sí? Pẹ̀lú ọkọ mi. Ìgbà wo nìyẹn? Bá ṣe ń bọ̀ láti lẹ́sìn. Ìwọ lọ. Ṣé o ṣàṣìṣe ṣá? Pẹ̀lẹ́. Báyìí mo wọlé náà. Pẹ̀lẹ́ ṣe ti gbọ́. Ẹ wo ẹ ṣe gan-an ni Ọlọ́run á dúró tẹ̀ yìí náà. Ẹni tí mo bá ṣe kó forí jì mí o. Ọmọ yá mi o. Àìsàn tí kò ṣe mí láti kékeré wá. Ọmọ yá mi o. Àtúndá ẹ̀dá kún ẹjọ́ wọ́ o. Ọmọ yá mi o. Àìsàn yìí ká ju èmi mi lọ. Ọmọ yá mi o. Ẹ̀kẹ́rù ta fún mi. Ẹ̀kẹ́rù títa. Pàmò orí fún gbogbo bàbá lẹ́bẹ̀. Bàbá báyìí sílé mà ó máa wúrọ̀ ẹ tí fẹ́ bà sílé ni. Ẹni sùúrù bàbá. Ẹni sùúrù ẹ tiẹ̀ máa rò pé. Sùúrù ti tó mi. Sùúrù ti èmi ìṣọlọ́pọ̀. Sùúrù tó mi wọn. Sùúrù ti tó mi.
sùúrù tó ní ẹ bá bá mi sọ̀rọ̀ rárá ẹ bá bá mi sọ̀rọ̀ kẹ́kẹ́kẹ́ ẹ wá. nígbà tá a ṣe àmà wa. ọ̀gá ni kò lọ́nà ọjọ́. bàbá kẹ́kọ̀ọ́ mọ́ mi. dídà ló dà tó ọmọ dẹgbẹ ẹgbẹ́ òkè ń ṣe ilé ọmọ ṣe mọ̀ condition ni kò ń náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ nígbà tó máa gbà ní lọ́wọ́ yín ṣe bẹ́ẹ̀ mi àti ìlàjọ wá ó ṣàníye ta kó fún yín. very good history inú mi ti ẹ̀dùn ọmọ tán sọ bí ó fagun wà nígbà tí wọ́n máa tẹ́ ẹjọ́ wá bá mi ni nígbà tó máa kó wọlé. abẹ́ ti gbàgbé pọ́wọ́ mi lẹ ti gbowó lọ́jọ́ yẹn ni. ìwé rèé. èmi ni. that's right $5 kan ní owó tẹ̀tẹ̀ kó wá ó yá. láti gbà wo. yes inú mi dẹ̀ wá dùn pé nígbà tí ó tó kó ẹrù rẹ̀ jáde náà ọlọ́run tó wá bọ́ ọ ṣe ọtún wà ń bẹ̀. bí wọ́n máa ṣe dáadáa fún ọmọkùnrin ni ó yẹ kí n gbọ́ $5. bàbá ẹ wà ó lè rò ó ká ti sọ lórí fún ọ náà àbúrò àbúrò. ọdún ìgbà tẹ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ fi sínú àkáǹtì ẹ pé ọwọ́ àgbà tí ó kó wá bí ọdún wà àgbà tí ń kó lọ. ṣe fẹ́ lè jáde ń sìn ni ok a ti gbà ó máa kó jáde nù lẹ́yìn ṣùgbọ́n nǹkan tẹ́ máa ṣe ń sìn ni pé ẹ láti fún lóṣù mẹ́fà ẹ ṣáà mòfin àbẹ́ mòfin ni. ọ ti bò fẹ́fẹ́ mi. mo ti tì bọ̀. lẹ́gàlì fẹ́mi lẹ́gàlì èmi máa ní àbọ̀ ń ti èrè ni orí ẹ̀yìn ni kí ló fẹ́ ṣe fún mi. bàbá bá lòun gángan. ẹ wò tí ìbá ṣe bó ṣe jẹ́ tá à ń fi ń bẹ̀yìn àwa náà kì í ṣe ẹran rírọ àbẹ́wò làwọn tẹ kó wáyé ẹ̀mí wọn ò gbé ẹ̀mí ẹ̀yìn gan gbé. ó yẹ ẹ fún wọn fún ọtá mi wá fún ọ. ìwọ náà ẹ má bínú. hello gentleman. àníkẹ́ ẹ má bínú. Kúnlé Òjó. Kúnlé Òjó Sọjí. ìwọ ni mo rí yìí. bọ́ iná sọ ní ìdíwọ́n máa jẹ bisikíìtì lójú ọ̀nà tó ò ní gbọ́ pé wọ́n ti wọ́n nù. kí ló dé. Òjó kò rí bẹ́ẹ̀ ó ṣèmí náà ó mọ̀ pé ọ̀pọ̀ ìgbà ní ṣiṣẹ́ máa ń dàbí ọ̀lẹ mo ń wáṣẹ́ mi ò ríṣẹ́ ni tí n bá ṣiṣẹ́ lónìí tí mo bá lọ́jọ́ mẹ́ta ń bò mí wọ́n á lé mi kúrò pé ọ̀tà torí tí mo mú yìí àìjẹun ló fà á. kọ́mi gè mí gbọ́ yorùbá. láti ìrọ̀lẹ́ àná ni mo ti jẹ nǹkan yìí tí mo jàjà wá rí owó tọrọ owó lọ́wọ́ ẹnìkan mo fi ra bisikíìtì àti pure water bóyá ó tún dọ̀là báyìí. bọ̀bọ̀ tá à ń bá òun náà sọ ó gba àní kò súnmọ́ wa kó fara rò wá rẹ̀ mí sìn mò ń wọlé mò ń jáde lọ́wọ́ kan ni ẹrù tó bá wù mí ni mò ń lò iṣẹ́ tó bá wù mí mò ń mú wọlé. idán. ò lè yé wo ara tí mò ń sọ fún ẹ lélẹ́yìí gbogbo àyà ń pè òun fakọ sí anyway ó ní pé bisikíìtì oúnjẹ igan ó tún tọrọ ẹni ní olùwádìí pín alágbe. èmi náà ti yàtọ̀ sí túkúnlé arábìnrin.